Ẹ̀yin èèyàn ilé èwò lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Èyí tún lágbára o. Àwọn gist tí mò ń gbọ́ yìí, in fact, kọ́lọ́n ṣàmà ṣàánú wa ni. Ọlọ́run á ṣàánú fún Queen Naomi o. Ọlọ́run á dẹ̀ ṣàánú fún Alhaji Oriyomi Hamzat. Ẹ̀yin èèyàn lé wọ́n ní bàbá wa Soun Ogbomosho, gbogbo yín náà ṣàlẹ̀ mọ̀ bàbá wa Soun Ogbomosho. Orúkọ wọn ni Ọládùnní Oyèwùmí. Bàbá wọn dẹ̀ ni Royal Majesty Ọba Bello Oyèwùmí Ajagungbádé ni orúkọ bàbá wọn. Wọ́n dẹ̀ wà lórí ìtẹ́ fún ọdún 10 gbáko. Bí a ṣe gbọ́, wọ́n ní bàbá wọn ni Royal Majesty Afọlábí Oyèwùmí Ajagungbádé the second. Wọ́n ti ẹ̀ sọ pé ex-French soldier ni wọ́n kó tó di pé wọ́n dé orí ìtẹ́ láti jẹ Soun Ogbomosho. Kó tó wá dé pé bàbá wa wọ́n bọ́ síbẹ̀, wọ́n wá jẹ Soun Ogbomosho lẹ́yìn ikú bàbá wọn Afọlábí Ajagungbádé. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn tán ní bàbá wa lọ sí Agodi ní ìlú Ìbàdàn láti lọ rí Queen Naomi. Wọ́n ní wọ́n dẹ̀ bá wọn sọ̀rọ̀. So wọ́n ní ìgbà tí bàbá wa kúrò ní Agodi ní ìlú Ìbàdàn, wọ́n lọ rí kábíyèsí ní Ilé Ifẹ̀. Àwọn àti kábíyèsí sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lórí nǹkan tó ń ṣẹlẹ̀ sí Queen Naomi, condition tí bàbá wa fi bá wọn. Ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti lọ rí Queen Naomi. Ẹ̀yin èèyàn, nǹkan kan ń ṣẹlẹ̀. Nǹkan tó dẹ̀ ń ṣẹlẹ̀ tí à ń gbọ́ ò ní wípé kí Ọlọ́run Elédùmarè kó wà pẹ̀lú Queen Naomi àti Alhaji Oriyomi ní ibi tí wọ́n wà yẹn. Tí ẹ bá rí pé ọ̀pọ̀lọpọ̀ gist ló ń ṣẹlẹ̀ lórí social media. Ṣùgbọ́n mo pinnu ní 2025 yìí láti má gbé àwọn gist tó jẹ́ pé ó jọ mọ́ àwọn olórí kábíyèsí mọ́. Mo pinnu ni. Mi ò fẹ́ gbé gist wọn mọ́. À ń fún wọn ní publicity. Ta ló mọ gbogbo wọn tẹ́lẹ̀? Kò sẹ́ni tó mọ̀ wọ́n náà. Ṣebí nítorí ẹ̀yin blogger tẹ́ ń sọ gist wọn lójoojúmọ́ ni wọ́n fi ń popular. Mo pinnu pé mi ní gbé gist kankan nínú wọn mọ́ ju kí n máa sọ̀rọ̀ nípa Queen Naomi àti kábíyèsí lọ. They are not important. The only person tí mo lè sọ̀rọ̀ ẹ̀ ni Dr. Elizabeth. Ẹ dẹ̀ mọ̀ pé Dr. Elizabeth èèyàn dáadáa ni wọ́n. Ṣùgbọ́n àwọn tó kù ẹ̀ lè rí wọn lórí péèjì mi mọ́. New Year resolution ó wà lára New Year resolution mi. Ẹ̀yin èèyàn lé, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ tó wà important. Ṣé rí gbogbo ká máa sọ̀rọ̀ àwọn people yìí, mi ì feel pé ó wà important o. Honestly, mi ì feel pé ó wà important. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní bí bàbá wa, wọ́n ní bó ṣe lọ rí kábíyèsí nìyẹn lórí ọ̀rọ̀ Queen Naomi. Condition tí bàbá wa Soun Ogbomosho bá wọn nítorí pé wọ́n ní Queen Naomi ń ronú. Ẹ mọ̀ pé bàbá wa Dèjì of Àkúrẹ́ náà sọ the same thing fún kábíyèsí. Wọ́n ní Queen Naomi ń ronú. Wọ́n ní wọ́n dẹ̀ ní high blood pressure. Ẹ mọ̀ pé téèyàn bá ń ronú èèyàn máa ní high blood pressure. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú Queen Naomi. Ọlọ́run Elédùmarè á dẹ̀ wà pẹ̀lú bàbá wa Soun Ogbomosho fún ìṣe bàbá tí wọ́n ṣe láti lọ rí Queen Naomi. In fact gan a gbọ́ pé bàbá Queen Naomi gan ti lọ rí Queen Naomi ní Agodi. Ṣùgbọ́n mi kàn gbé gist yẹn ni mo kàn máa sọ mọ́ ọ̀rọ̀ mi. Wọ́n ní dáàdì Queen Naomi, wọ́n ní wọ́n lọ rí wọn torí pásítọ̀ ni wọ́n pe dáàdì wọn. Wọ́n ní wọ́n dẹ̀ lọ gbàdúrà fún wọn. Wọ́n ní wọ́n dẹ̀ sọ fún wọn kán fira wọn lọ́kàn balẹ̀ pé kò sí nǹkan tí Ọlọ́run ò lè ṣe. Wọ́n ní wọ́n gbàdúrà pẹ̀lú wọn. Wọ́n ní wọ́n ṣe prayer pẹ̀lú wọn. Wọ́n ní gbogbo àwọn dẹ̀ ní ìgbàgbọ́ pé gbogbo àdúrà táwọn ń gbà fún wọn, gbogbo ẹ̀ ní agbára Ọlọ́run náà á mú wá sí ìmúṣẹ. Ẹ̀yin èèyàn lé, ilé ayé ogun ni o.
àfi kí Ọlọ́run kó máa kó wa yọ. Gbogbo àwọn èèyàn tó wà ní prison yẹn gbogbo wọn náà ń tọ́jú Queen Naomi àti Alhaji Oriyomi nítorí pé wọ́n rí oore Ọlọ́run àti ìwà ọmọlúàbí lára wọn. Ẹ mọ̀ pé Ọlọ́run ò kí ń fi àwọn ọmọ tiẹ̀ sílẹ̀. Bí a ṣe gbọ́ wọ́n ní àwọn kan ní prayer warrior Queen Naomi ìpè wọ́n lọ sí Agodi náà ìpè wọ́n fẹ́ lọ kí Queen Naomi ṣùgbọ́n wọ́n ní ìgbà tó ń lọ wọ́n ní wọ́n l'accident. Àmọ́ bóyá òótọ́ òní gist yìí mọ̀ nǹkan tá a gbọ́ làwa sọ fún yín. Wọ́n nígbà tó ń lọ sí Agodi wọ́n ní wọ́n l'accident. Wọ́n ní accident yẹn dẹ̀ pọ̀ díẹ̀. Ṣé ẹ rí gbogbo nǹkan tí mo fi òpin òun ṣẹlẹ̀ ní ọmọdé ti tèmi o bí mo ṣe gbọ́n mọ́. Nǹkan kan wà tó jẹ́ pé kò hàn sí wa tó jẹ́ pé ó hàn sí bàbá wèrè ńlá. Bàbá wèrè ńlá wọ́n ń sáré lórí ọ̀rọ̀ yìí. Wọn ò dẹ̀ fi ọ̀rọ̀ yìí wọn ò fi falẹ̀. Ẹ̀yin náà ẹ wò. Bàbá wa Dèjì of Àkúrẹ́ wọ́n ti jọ sọ̀rọ̀. Gọ́vnà Ṣèyí Mákindé wọ́n ti jọ sọ̀rọ̀. Gọ́vnà Adémọ́lá Adélékè wọ́n ti jọ sọ̀rọ̀. Gbogbo àwọn èèyàn jankan-jankan former president bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ wọ́n ti jọ sọ̀rọ̀. Wọ́n ti bá gbogbo àwọn èèyàn yìí sọ̀rọ̀ pátápátá. So wọn ò dákẹ́ lórí ọ̀rọ̀ yìí. The only thing tá a mọ̀ òun ni pé on the 7th ṣé ẹ mọ̀ pé tẹ́lẹ̀ ṣé ẹ mọ̀ pé on the 13th ni wọ́n fi high court sí. Ṣàdédé la gbọ́ wípé wọ́n ti gbé high court sí on the 7th. So ní agbára Ọlọ́run wọ́n á rí àánú èèyàn. Ní agbára Ọlọ́run tí wọ́n bá lọ sí high court wọ́n máa bá àánú Ọlọ́run àti miracle wọ́n máa bá pàdé ní high court yẹn. Ọlọ́run á ṣíjú wo judge yẹn. Wọ́n á dẹ̀ gba béèlì wọn wá ní kó máa lọlé. Ṣùgbọ́n safety Queen Naomi ó wà very very important. Ṣé ẹ mọ̀ pé ìgbà tá a bẹ̀rẹ̀ gist a ní àwọn agbénipa a ní wọ́n wá Queen Naomi lọ sí hotel. Ipe wọ́n tún wá wọn lọ sí ibi event center wọn ò rí Queen Naomi. Wọ́n ní láti tán bá release Queen Naomi wọ́n ní láti gba ọlọ́pàá fún wọn tó máa ṣọ́ wọn kiri. Kì tún ṣe Queen Naomi nìkan o even gan Alhaji Oriyomi gan wọ́n ní láti gba ọlọ́pàá tó máa wà pẹ̀lú wọn 24/7 tó máa ṣọ́ wọn nítorí àwọn agbénipa tí wọ́n ń wá wọn kiri the other time. Ẹ̀yin èèyàn lé Ọlọ́run Elédùmarè á máa ṣọ́ Queen Naomi á máa fìṣọ́ ẹ̀ ṣọ́ Queen Naomi o. Ọlọ́run Elédùmarè á máa fìṣọ́ ẹ̀ ṣọ́ Alhaji Oriyomi Hamzat. Ṣùgbọ́n wọ́n ní bàbá wa Soun wọ́n ní wọ́n bá kábíyèsí sọ̀rọ̀ pé kí kábíyèsí kí wọ́n jọ gbogbo agbára wọn kí wọ́n make sure pé Queen Naomi jáde ní ibi tí wọ́n wà yẹn wípé nítorí ibẹ̀ kì í ṣe ibi tó yẹ kí ọmọlúàbí wà. Ẹ̀yin náà mọ̀ pé ibi tí wọ́n wà ní Ìbàdàn jẹ́ òní. Àwọn dẹni kọ́kọ́ náà máa wà nínú yàrá wọ́n máa pọ̀ nínú yàrá wọ́n máa share bathroom ni. Ẹni tó ti ń gbé royal mansion tẹ́lẹ̀ inú ilé tó jẹ́ pé yàrá tó wà ńbẹ̀ bóyá 30 rooms ni separate toilet wọ́n wá ń di ẹni tó jẹ́ pé wọ́n ń bá àwọn èèyàn sùn pọ̀ nínú ẹ̀fọn. Jail dẹ̀ ní kò sí ilẹ̀kùn géètì lásán ni gbogbo bẹ̀ tó open tó jẹ́ pé ẹ̀fọn á máa wọlé ooru á mú oríṣiríṣi nǹkan ló máa ṣẹlẹ̀. So gbogbo àwọn condition yìí ni bàbá wa Soun Ogbomosho lọ bá kábíyèsí sọ tí wọ́n dẹ̀ sọ fún kábíyèsí wípé kí kábíyèsí tètè kí wọ́n gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ Queen Naomi kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin ará lé bí a ṣe gbọ́ nìyẹn allegedly. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi. Orúkọ mi ni Mashola Yorùbá ni mò ń sọ lórí ìkànnì yà ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tó ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́gẹ́ sí ẹ̀yin èèyàn ilé à ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí. A kí yín happy new year o ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé gbogbo èèyàn ọmọ Odùduwà.
a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ó subscribers àtẹ̀yin new subscribers ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o ọdún yìí á tu gbogbo wa lára o àní tọrọ jẹ àní tọrọ mu o ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe wá ṣe o ẹ má gbàgbé prize giveaway èyí tá a máa ṣe ní April 15th ẹ̀yin èèyàn lé ẹ máa gbáradì àwọn èèyàn tí ọlọ́run tí wọ́n fi ìfẹ́ ẹ̀yin èèyàn sí lọ́kàn àwọn ni wọ́n bá Mashola Gist TV wọ́n bá wa fi ọwọ́ sowọ́pọ̀ lórí prize giveaway yìí wọ́n dẹ̀ ti pinnu láti mú àwọn èèyàn tó 25 people láti fún wọn ní prize giveaway gift Easter fún ọdún nítorí pé a mọ̀ wípé nǹkan wọn ní Nàìjíríà ní ìsìn gbogbo ìlú ló le kókókó especially oúnjẹ tí wọ́n jù kò sépo mo ṣe báyàn kan sọ̀rọ̀ lánàá tó ní kò sépo tó ní mọ́tò tó ń lò òun ní láti pátì nítorí oúnjẹ epo òun ní láti lọ ra mọ́tò kékeré tó yẹ pé kò jí epo ẹ̀yin èèyàn lé nǹkan ò rọrùn ní Nàìjíríà gbogbo wa dẹ̀ láàmú ṣùgbọ́n Ọlọ́run Elédùmarè á bá wa mú Nàìjíríà rọrùn o á dẹ̀ ṣàánú gbogbo àwọn mẹ̀kúnnù Ọlọ́run ò ní jẹ́ kí ebi pa gbogbo wọn o Ọlọ́run á bá wa tún ìlú wa ṣe á dẹ̀ sọ ìlú wa dẹ̀rọ̀ kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin èèyàn lé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àtìlẹ́yìn òdì happy new year to you please share this video like and subscribe ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o bless you all Mashola Gist TV love you all.